صلى عليك الله يا عدناني يا مصطفى يا صفوة الرحمن الحمد لله الذي أعطاني هذا الغلام طيب اليردان صلى عليك الله يا عدناني يا مصطفى يا صفوة الرحمن ويهدي يشاء إلى شمالي فكم رجل هداه إلى يمينه فكم رجل هداه إلى يمينه صلى عليك الله يا عدناني يا مصطفى يا صفوة الرحمن يا ربي بالمصطفى العدناني فاغفر ذنوبي ثم أصلح شأني صلى عليك الله يا عدناني يا مصطفى يا صفوة الرحمن اللهم صل على روحي سيدنا محمد في الأرواح صلى الله عليه وسلم صلي وسلم على جسده في الأجساد صل وسلم وبارك على قبره في القبور اللهم بلغ روح سيدنا محمد في الأرواح الله عليه وسلم صلاة ترضيك وترضيه وترضى بها عنا يا رب العالمين رسول الرضا رسول الرضا أهلا وسهلا ومرحبا حديثك ما أحلى عندي وأطيبا وواتي tí àánú Ọlọ́run àti fẹ́jà àjọ ní sí ànábì Muhammad wa hum salihin wa hubbul khayr lil ghayr tọba lọ fẹ́ràn náà tó fẹ́ràn ànábì ọgbẹ́ tó o bá sì fẹ́ràn ànábì tó o fẹ́ràn àwọn tọ́lọ̀ ń yọ́nú sí ọ tó ṣàgbákò ẹ jọ̀ọ́ tó o bá fẹ́ràn mẹ́tẹ̀ẹ̀ta yìí tó o bá fẹ́ dáadáa fọ́mọlàkejì tiẹ̀ ti bàjẹ́. Allahu Akbar. mo kí Ọlọ́run. Allahu Akbar. yaf'alu ma yasha
ويحكم ما يريد لا يسأل عما يفعل وهم يسألون الذي من توكل عليه كفاه ومن اعتمد عليه نجاه من ذكره ذكره الذي إذا قال أمرا ليس في قوله بد الله أكبر لا شبيه لكبره كل الأكابر أخضعوا لقواه Ọlọ́run tí kò gbàmọ̀ràn tí fi ń ṣe abó ti ṣe àyè. Bọ́lá ń bá fọ̀rọ̀ lọ ní ẹjọ́ ẹ̀yìn tí wàá bẹ̀ yẹn. Ṣé fẹ́ràn bá mufti abẹ́ fẹ́ràn wọn? Ẹ fi ti àtọrọ kẹ́dé èèyàn kẹ́ wá sí ní ẹnu yín. A sì lágbo ọ̀mù tí kátàkátà yín ti pọ̀ jù. Bẹ́ẹ̀ ni ẹ bẹ́ẹ̀ ti ń ṣe ń wò dáa. Ẹ mọ̀ pé bẹ́ẹ̀ dàbí àwọn ọ̀dọ́ lútùrù tó tó bá lálejò tí wọ́n ṣe ń tí ò dáa. Ẹ wo yẹn tó torí bàbá wa ni ẹjọ́ mú tó dà lọ lékè. Fòdé tọrọ káyè tiẹ̀ náà má gbé. Ètò ọ̀sìn wò dáa tó ń lọ nù. Kí ló tó mọ ìwọ náà mú nọ́mbà tiẹ̀. Àìrẹ́ fún ọ̀tá lẹ́ẹ̀mejì. Ìtú ọ̀nà sọ wò dáa. Bóòlù ìjìnlẹ̀. Allahu Akbar la Ó ní ara wọn abalẹ̀ kí n tiẹ̀. shabiha likiburihi kullul akabiri akhada'u liqwahu. Ntí ò yá wọn jẹ̀ mọ́. Ndọ́tà wà á tẹ̀lé àwọn àgbàlagbà á sí èrè ní ẹni sọ̀kalẹ̀ sí ara. Wọ́n tún wá níbi tá a dé ìrìn àdìsáré níbẹ̀. Gbogbo tẹ́ yóò kàn lọ́nà pọ̀ yóò dá lẹ́sẹ̀. Máa tá a kó sínú ló gbé àfọwọ́dà. Allahu Akbar. Gọ́tà bá ní ká máa jà lé tètè rẹ̀ á. Gbàtí mo ń bọ̀ nísìnyí mo kó ọ̀rọ̀ mi sínú ọkọ̀. Ọlọ́pàá wa ń bẹ́rí fún wa àbí ẹ̀kọ́. Tẹ́ bá tó bẹ́ẹ̀ dá wá lọ́la bóyá wọ́n bẹ̀rí fún yín. La shabiha likiburihi. Ìyẹn ni pé ìwọ tó bá wá bí tọ́ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọ́ mú nọ́mbà gidi. Gbogbo wòlíì lọ ti sọ̀rọ̀ látàrọ̀ bẹ́ẹ̀ lọ sọ létí wọn. Fòdé lẹ̀ fọlọ́dẹ. Ọjọ́ tiẹ̀ náà bọ̀ wá náà dákẹ́ la fi lónìí. Sùúrù Adam. Kullul akabiri Ẹni bá yóò bá níbi òní sọ̀fọ̀. akhada'u liqwahu. Ọ̀yìn kó rẹ̀ bẹ́ẹ̀ tó fẹ́ràn náà. Kullul akabiri Ẹni bá dáadáa. akhada'u liqwahu. Akí Ọlọ́run ti máa gbé nǹkan síbi tó bá wù. Allahu Akbar. Méjì ni ó ká mi lá ó lè má wù Ọlọ́run. Kódà ó kàn mí Ọlọ́run lè má fún ọ. Àwa là ń tó láyé Ọlọ́run ló mọ̀ bí ṣe pé lọ́dọ̀ tí. Ogun ọdún tá a ti bí ẹni tí ó mọ̀ sí géèjì àlẹ́ má ti bí ọ̀gá tí ó kọ́lé. Ọgbọ̀n ọdún tá a ti bí dírẹ́fà àlẹ́ má ti bí ọ̀gá tí ó ra mọ́tò. Ọlọ́run lọ dúró de láyé àmọ́ òun náà ní ọ̀ránṣẹ́. Lọ́mọ amúlẹ̀dẹ́ kí á ti kà lọ́mọ sáko lẹ̀ lọ́dọọdún àmọ́ ọ̀nẹ́ kọ̀. Ẹni tí ó ra bẹ́ẹ̀ dé tí ó kọ̀. Ìwọ máa tó ṣe kí wọ́n máa nà ọ́ kà máa tọ́lẹ̀ sílẹ̀ ọ̀nẹ́ kọ̀. Lábẹ́ ní bàṣẹ́ láti là á máa kọ inú ra tiẹ̀ kò sí kọ́ lójú ẹsẹ̀. Lọ́mọ tí ẹ bí lójú lẹ́ tó wá dàgbà tó ṣe kó olówó àrà olówó àrí kọ kádàrá nù. Ọlọ́run sì fọjú orí bí kò fi rán pẹ́. Kọ́dà kò fọ́ bá àfa àpẹ́. Ọmọ àfa àti ọba tó kó jẹ́ kó ṣe wọ̀ yóò ṣe olú ọmọdé bàbá rẹ̀. Tabaraka man sasal umura bi'ilmihi wa dhallalahu ahlu samawati wal ardi. Níjẹ́ mi, ọmọ CEO, ó lè máa ran ọmọ dírẹ́bà lẹ́rù.
ìkan lára àwọn tí wà ní House of Senate nísìn driver tí wọ́n wá bàbá ẹni tá a wí ìkan lára àwọn ààrẹ Nàìjíríà driver tó wà ó wá bí ọmọ tí wọ́n di senator báyìí ọmọ ọ̀gá náà di senator yóò àwọn sọ pé bàbá rẹ̀ sì máa rán bàbá mi ẹsẹ̀ sọ ní rán mi nísìn. تبارك من ساس الأمور بعلمه وتكي النبي محمد ودلله أهل السماوات والأرض. وكبي ọ̀rẹ́ mi gbàngbà ìjọba akati òkè ìgbéga kaka ìbìtì kákáká mo kí í púpọ̀ gbogbo tó sọ̀rọ̀ ṣáájú mi mo kí ọba Khalifatul Khulafa ọba akọsílẹ̀ ní àgbàlagbà mo kí ọba wa ẹ́míà okùn méjì ó kẹ̀kẹ́ kan tó kílẹ̀ dáadáa. Amiru Ìlọrin Barahama Sheikhuna Atala Baqawu Rabbuna Mutasaribala. Ọdún bàbá màdí ìbọn náà rí bàbá wa ẹ́míà ọ̀sàkó yàkọ́nù. Bẹ́ẹ̀ ni èmi wọn lájọ wà lọ́dọ̀ ṣéwù ọ̀tẹ́ ibẹ̀ mo gbàdé bí mo sì sọ mẹ́kọ́fóònù lẹ́nu mò ń bọ̀ torí kí ni àwa ìbínú oríire yẹn kí ló tó ń fapá jánu kó dáa fún yẹn sọ́nà orí ọkọ̀ tó dáa ni. Rabbuna Mutasaribala. Prof wa gbàgbọ́dàgbà mú kí ẹjọ́ kí ni àjọkọ́ ti gan bàbá Mufty Diyar sọ bẹ́ẹ̀ dáadáa sọ bẹ́ẹ̀ kó jáde dáadáa كأنك قد خلقت كما تشاء خلقت مبرأ من كل عيب كأنك قد خلقت كما تشاء. Baba Mufti ẹlòmíràn rò pé Mufti tá à ń pè yín ni ó bá sẹ́lẹ̀ ni tẹ́ ẹ bá ṣe iṣẹ́ jìnnà ibi tẹ́ ẹ sì máa ló kọ Mufti ò mọ̀. Mo ti fẹ́ mo parí iṣẹ́ jìnnà kí n tó di Imam Offa mo sì ti lọ 24 years báyìí. Gbogbo ẹ̀ tẹ́lẹ̀ ń joyè tẹ́lẹ̀ lókìkí ẹ̀ ṣiṣẹ́ pàápàá kí ni iṣẹ́ bá lẹ̀ oyè tí ẹ jẹ́ tí ò bá ń pààlẹ̀ ẹsẹ̀ bẹ̀rẹ̀ sẹ́yìn ọwọ́ ti fẹ́ kú kọ́ tó hàn tó náà ti jẹ́ sàárì tí pẹ́ kọ́ mọ̀ gbà àwẹ̀ díẹ̀díẹ̀ ló kù. Ijtihad wala takisal. Wọ́n tọ́ pé kí wọ́n pèrè irú èyí fún ọ láyé lọ́gbìyànjú. Ijtihad. Àwọn ti ṣe sẹ́ mo wá ń yọ wọn wò mo wá rí àpẹẹrẹ ọwọ́ mi lára wọn. Ọlọ́run kí àkọjá káwọn máa dùn àmì ẹni tí ò rí jẹ tó àti ẹni tẹ ọ̀ ń dẹ́rẹ́ rí wọ́n tó ṣiṣẹ́ tó lọ sanra ọ́ padà rà bí gbogbo mú náà ni. Ijtihad. Dákẹ́ ìwọ́n tó ń jà pa àdárí àwọn ọmọ ló ń jẹjọ sanra jù á lọ ọ́ ń jìyà mọ̀nà mọ̀nà bá ṣe dàbí akọ́ fún ọ olùṣiṣẹ́ yọ ọkùn wọn ní sànú ẹ̀. Wala takisal wala taku ghafilan. Mo kí i kú sẹ́ Àlàní òfòkù ọ̀lẹ́ hàn Àlàní òsè kí ni òfòkù ọ̀lẹ́ hàn. Ya khadim al-Islam Ya khadim al-Islam ajru mujahidin. ẹlọ́kẹ́ ẹwọ̀ Mufti bówó ìṣe pọ̀ tó yìí
ẹ wo kí ló dé wọn fúnrọ ló sì pàdé Ọlọ́run lókù. Ya khadimal Islami. ẹnìkan sàdúrà ní òní mu ládùúgbò àtọ́sẹ àbútárù mi ọlọ́run jẹ́ ń dàbí àwọn ọlọ́mọ jẹ́ ń dààmú bí yín mo ní kò ní gbà bí o bá sí dààmú kò lè sí kíkà ẹ sí ní kí ni háàyè ọlọ́run wá jẹ́ ẹni tí o bá ti ń ṣe kọ́. Ajru mujahidin. ọ̀rọ̀ mi ò jágùn. Fillahi min khulidin wa min ridwani. Mo kí ìyàwó Al-Amaani. Gbogbo àṣeyọrí ọkùnrin there must be a reasonable woman. Má sọ pé there must be a woman irọ́ ni wèrè lóbìnrin mi. Ọmọ tọrọ wèrè tí ò ní jẹ́sẹ̀ rẹ̀ ó ga. Ṣebí ìbèkídà wọn ní sèké náà ń jó káyì. Ìjọ náà lọ ìyàwó ẹ̀ lóyún máa fa sọkọ rẹ̀ yà. Yóò lọ rọ́bì ìka tó ń wọ lójújù. Ṣé tó dáa máa ṣe tiẹ̀ ní ṣèbọ́kọ̀ rẹ̀ sì ti dúró kí wàhálà rẹ̀ tó ń fọwọ́ sí fóònù ẹ̀ lóru ọkàn tí ó pa ọ́. Ẹ̀yin ìyàwó àfẹ́ jẹ́ wá kọ́ ẹ̀ ṣe ṣe dáadáa níbi ìkílẹ̀ ń bá ká. Ọkọ rẹ̀ tí o ti máa gbàjà diẹ lọ tó wá ní o ti àráìfù. Sáàdì ẹ̀ adìẹ tí ẹ tẹ́ ń kéke wúke ní ti ń tẹ̀ ń jẹ náà. Àlùbáríkà wà ládìẹ ni. Níjà làbí adìẹ. Oríkódà àti jẹ mẹ́sàn-án lọ́dún ní orí rẹ̀ burú. Èmi náà ń jẹ́ bí adìẹ. Ya khadimal Islami. Ajru mujahidin. Bàbá lọ́mọdé àwọn kì í. Fillahi min khulidin wa min ridwani. Mo kẹ́ Fúlàní. Fillahi min Wọ́sáàkì. khulidin wa min ridwani. Mo kí bá mo lọ wí. Ya khadimal Islami. Jàmá ìrìn àjò tíyàwó rẹ̀ bá ti gbọ́ ọ̀rìn ọ̀nà láti padà. Akùdé ni. Toro mọ àwọn dọ́tọ̀ pátá ẹ̀dẹ̀ má lọ́tọ̀ sórí rẹ̀. Ìwọ kẹ̀lẹ́ ní ọ̀lẹ́ kájú kún ọtí fi sí ọ. Bí wọ́n fún ọjọ́ méje obìnrin ó jà. Ọjọ́ mẹ́gbàá tí ra alúwà mọ́ ọmọ lérí ṣe tọ́bi kù. Ajru mujahidin fillahi min khulidin wa min ridwani. Fillahi min khulidin wa min ridwani. Ìkan tó máa wà tí a máa kẹ́ fún mi rántí ẹsẹ̀ kejì rẹ̀. Ìkan náà máa bẹ̀ pẹ́ tí máa ń ṣètò Ọlọ́run lójú méjèèjì mo sì rántí inú mọ́tò fa tí mo ké ṣọ́ létí ọkọ lè rántí wá padà rántí pẹ̀lú ògùn Ọlọ́run ní ìsìn. Sa'altuka Allahumma Yóò dáa fún ọ. khulafa'an mubarakan liman nasara al-islam ruhan wa maddatan liman nasara al-islam ruhan wa maddatan. Ẹ wo bàbá mufti al-miskin. Abẹ́ Ọlọ́run kò fún yín padà. Abdami ló. Sa'altuka Allahumma khulafa'an mubarakan Gbogbo tẹ́ ẹ̀ ń lò yìí láti fi sìnkú Islam. Ọlọ́mọdé ò tán. liman nasara al-islam Rúhà. ruhan wa maddatan. Bàbá bí ìbá ṣe pé torí Islam, ó ní tí mo rí irú mọ́. Àwa tá àwọn ọlọ́jà bí ẹ̀sùnsù. Mọ̀nàkà ẹ̀, àwọn wákùkà. Ọlọ́run ló jẹ́ àwọn àtàrí àṣì gbogbo nǹkan ni. Báyé ní tẹ̀yìn á máa ń ná ní pẹ̀lú ìfọ̀kànbalẹ̀. Níta ń bá ká kò tí agbádùn owó ta ní. Kìlómítà náà lè jáde sí wáàsí, ìwó ló ti yẹn nù. Gbogbo tí a là wá dà lẹ̀. Àjálù tó lè kálùkà túra. Ajartu khalqatu fi hawaka. Bàbá báyìí ṣe yẹ tó. Gbogbo kẹ̀kẹ́ bá dà lẹ̀. Ẹ máa káàkiri gbẹ́sẹ̀ lé. Àtúnṣe pè é ní ìsìn wọn sùn ní o. Ẹ wá kálẹ̀ fọ̀. Bẹ́ẹ̀ni bá lẹ́mí. Èyí tẹ́ máa pẹ́ àti púrógámù ẹ̀ sinmi. Tẹ́ máa ní àti bẹ́ẹ̀ rábà ní ẹ má jẹ́ àkú. Bàbá kú yóò hún. Ẹ̀yin lè pa wá kú lọ́tẹ̀ já nísìnyí. Bọ́ bá sì kó púrógámù yẹn tó á pè mọ́. Ó tó dọ̀dọ̀ mi tẹ́ máa gbé yóò bọ̀ bí ẹ tó fẹ́ jáwé ní kóòtù. Wa aytamutu al-iyala likay araka. Lọ́wọ́ tí
kẹ́lẹ́ bá rí ọlọ́run gbogbo tọ́lọ́ kó tí ọmọ tẹ́tọ́ lọ lulẹ̀ ìlú èkó ẹ̀dá wọn lẹ̀ ẹ̀ wá yọnu ọlọ́run ká èyí wọn rántí pé ńjọ́kẹ̀lẹ̀ ti wà tẹ́ẹ̀ tí ìní kọ́nà tó ní ẹ̀mọ́ ẹ̀mí gbogbo àbá tí o bá lè ṣe báyìí wọ́n ń tẹ́ra rẹ ni fìlàtà adé lọ fi wọn rí wò wọ́n ti mọ ẹdẹ yìí kọ́kọ́rọ́ dé báyìí ló ṣe dáadáa tọ́rọ̀ ń dájọ́ fìlà ni kò tí ì yé ọ ojú agbola awúsá ó ti wá sí lórí rẹ̀. ولو قطعتني في الحب إربان ìwọ náà ó wá já kùtùkùtù tó já wa. لما سكن أهلي lẹ́gbàjì. فؤاد إلى سواك ẹ̀mí wa kò ní lọ ọ̀dọ̀ nǹkan mi lẹ́yìn ìwọ náà. الله جعل الظلام مطية mọ̀kámà tẹ́ wà náà. لقيامه mo kí bàbá náà gẹ́gẹ́. لينال رفعه bàbá bàbá mufti ìjẹta ni àtàná ìjẹta ni bàtí mo tí ì di ẹ ọmọ àbálá gẹ́gẹ́ ni ẹ. bàbá tó bí àti àbálá gẹ́gẹ́ báyìí ni ẹ. àná nígbà tí adá tẹ lọ kéwù bẹ òní tí adé yẹn tẹ́lẹ̀ wọn kú làgẹ́gẹ́. أجلست أنسى قبلة المعارف المؤرخ ẹ kú ní agége rí. في الإسلام حل لمشاكل ẹ sì kú lọ́dọ̀ àlájí àgbà rí torí ìyá wa àgbàjẹ tara wọn jáde ọmọ àlájí àgbà ni ẹ. فلا ọjọ́ bí ọba yẹ kọ́ sí ní ẹnu rẹ ọba ìgbọ́dọ̀ àkà mufti ọba lọ́tún kan ọmọ olóríire máa ń tọ́ káàkiri ni. bàbá tiẹ̀ nìkan ló bí wẹ̀gbà tí ò dáa fún ọ. فلا شيخنا قاموس للعلم آدم ẹ̀yin ọmọ tani aláàtì wàsá ká sáà pẹ̀lú bàbá àgbà bàbá kan ló bí ẹ. ẹ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ rẹ̀ ọkọ̀rọ̀ ẹ máa ní kọ́dà àmọ́ ibi tá a kà wọ́n kó lọ́ wá wá sí ó dáa ní àwàláwà. ẹ dákun ẹ táyé rẹ bá dáa wọ́n kọ́dà wọ́n pèsè òde nílé ọ̀tá kò sì gbọ́dọ̀ má lọ torí sí ọlọ́run ló fẹ́ jẹ́ ẹ bá ti wá níyẹn bí kẹ́ ẹ máa kùn ọ́ fi wé wọ́n tó ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ tó ti dè yẹn. ta ni ó máa pè wọ́n tí wọ́n fi ń kọ́sẹ́ tí wọ́n fi ọ̀sẹ̀ experiment tó ti dà. gbogbo de la máa kọ́ ọmọ kọ́ láàrin ìgbà tó ní sẹ́ ìlú náà ń nà ọ́. bá ya ẹ máa yá káàkiri. الوري ذو التأليف مريد البواطل kódà mo kí baba aláyẹ̀gẹ̀ tó ní. baba mufti ò sọ fáwa bẹ́ẹ̀ mò ń bẹ́ ní kankan jà. إذا لم يكن بيني وبينك مرسل إذا لم يكن بيني وبينك مرسل صريح الصبا مني إليك رسول bẹ́ẹ̀ tí wà níbí baba mufti ẹ̀ máa kí baba aláyẹ̀gẹ̀ ẹni agége. tí baba aláwọ̀ kiri wàhálà tí ẹ̀yin lẹ́ẹ̀ máa fọ̀nà sílẹ̀ tí ó jò gbogbo tí ó jò lẹ́kọ́ kẹrosíìnì ẹ̀fọ́ kù sọ sí kí ló dé ẹfẹ́ rẹ̀ wàhálà púpọ̀ jù ẹfẹ́ rẹ̀ lẹ́kọ́ máa sórí rẹ̀ tiẹ̀ lọ dandan ní káyọ̀ ọ̀tí ẹ̀ ni. إذا لم يكن بيني kódà mo tún fi kí ẹ̀bà alájí àgbà mo kí ẹ̀bà alágbà jì mo á kí àti òkè lọ́nà mẹ́tẹ̀ẹ̀ta tẹ̀ gbọ́dọ̀ má pè é láàfà ayé ò ní yẹ ẹ́ mọ́. wọn ò sí lọ́nà mẹ́tẹ̀ẹ̀ta bẹ́ẹ̀ tó kẹ́ má pè é láàfà wọ́n ti lò kọjá lẹ́dẹ̀ẹ́dẹ́. mọ̀nàkà kí ni ẹ àwọn kan bẹ lórí ayé lónìí kódà bàbá yìí náà tún sáfútú sí ìwọ̀n tó lọ wọ́n lọ kí wọn sílé lóru pé adé pẹ̀lú mọ̀ tó o bá kí ọjọ́ náà lọ́lẹ́ padà. kí ló dé tọ́ ní bàbá rẹ nìkan ló dáa jù ọ̀dọ́ pẹ̀lú mi lọ. mo kí àwọn tí ò sí lọ́nà mẹ́tẹ̀ẹ̀ta àwọn àbá jíǹkó jẹ́bà bọ́lọ̀ sọ̀rọ̀ tọ́lọ̀ yìí yí padà. سلام على أهل العلوم bàbá ọmọ yíyà sọ̀rọ̀ mẹ́tẹ̀ẹ̀ta lẹ́wà bàbá jírí jísù sọ̀rọ̀ mẹ́tẹ̀ẹ̀ta lẹ́wà. yìí kò níbi tó kù sí náà ni yóò ti dúdú lára rẹ̀. mo á sọ mílíọ̀nù kọ́ mo kà wọ́ọ̀lù yìí ni. níjọ́ tí a ń wà ní ẹkú ẹjẹ́ yìí ànábì ẹ̀kọ́ tí a ń fẹnu gún Musa tí a ń fẹnu gún ànábì náà sinmi ana awla bi Musa minkum gbogbo ẹ̀yẹ ọmọ ìyá mi ọmọ ìyá mi ni
àwọn ànábì Ọlọ́run tá a mọra wa ẹ fà wọn àfáàlẹ kọ ọmọ ṣe ti ọ̀rọ̀ ìwọ tó ti ga lọkọ náà bọ́ ṣe ga ẹni bá ga kì í ráyè régbè wala taku gafila wala taku gafila. kí ló ti rí bàbá wa ìjọba mo ti rí yóò dáa fún yín wọ́n ní máa ń ti àfọ́nufọ́ra ara àwọn ìjọba bẹ́ẹ̀ ṣe rí kò sẹ́ni tí wọ́n lè bá sọ̀rẹ́ àfi wèrè tọ́ba sì sí èrè náà tọ́ba ti gbé lójú wọn máa ní tiẹ̀. fanadamatul uqiba liman yatakasalu. mo kí bàbá ẹ kú iṣẹ́. iṣẹ́ ló jòkó iṣẹ́ nù rúhà ẹ pàdé tí ẹ̀mí yìí torí tọ́lọ́ wà máa dà ẹ tún wà máa náwó àfáà mi kò ní sàrà yóò bí ọmọ yóò tún máa sìnkú ọmọ fúnra rẹ̀ alóko oṣù náà yóò tún kó kàrẹ́ àbò ìyẹn ṣe lọ láàrin kó lọ tó kánópì wọ́n sọ lórí ire ni ó yẹ kó fẹ́ kẹ̀tẹ̀ bí àfáà ni ìyàwó rẹ̀ wá gbé wá bí ilé wá jẹ nílé owó náà lẹ̀ dìde ọwọ́ ń dá wákà nílé àná wọ́n tún wá fowó sí ọ lápò ọ ṣe bí àná gidi kò yẹ kó jẹ́ sùn lálẹ́ ẹjọ́ náà ó dá ọ dáa torí bọ́ọ̀ ti sùn àgbà kò ti bọ̀. ẹ wá máa náwó ẹ máa tọrẹ gbogbo tí nìyí látàárọ̀ ẹ fọ ní pásù àwọn àjọ okùn tèmi náà bọ́ọ̀ lọ lé ẹlòmí ìtọ́ kí àrẹ́bí jù bẹ́ẹ̀ lọ ọ̀káká tó rẹ ní òkókó ni ọ̀mí mọ́jọ tàbí ọ̀nà wíjèrè. fanadamatul uqiba liman yatakasalu. jẹ́mọ̀ ẹ̀jẹ̀ mọ báyìí. mo ká ìyá àlùbáríkà. mo ká ọ̀rẹ́ mi tẹ́lẹ̀ jẹ́ owó tì mí. sí kẹ́tẹ́kẹ́tẹ́. Bàbá Mufti display rẹ̀ pé Sufi ni ní àfa ni mí. Tọ́lá lọ mí lẹ́yìn tẹ̀síwá àti Mọ́ká kò dálé kéwúlẹ̀. Kọ́lá lọ mí ò ní sáwíà. Ẹ̀ tẹ̀ ìyá mọ́sálásí lò tẹ̀ bá fẹ́ láti wọ́n lè. Ẹ tètè ní ìsìn lò tí ì tán. Gbogbo mọ̀lídì lọ sí ọ̀sẹ̀ pàrí láyé rẹ̀. Àbí kọ́ fẹ́ obìnrin tí ń lo Brazilian kiri. Ó mọ̀lídì rẹ̀ kò tún rẹ̀ sí ọ̀jẹ̀ gbèsè. Má fara wáyé mọ́sálásí ọ̀sẹ̀ òfòmó lọ bí jẹ. uqiba liman yatakasalu. Bàbá wa miskin. Bó ṣe fẹ́ bẹ̀rẹ̀ ọ̀kan ní kíni. Ẹ̀yin ọ̀dọ́ àfáà ní kíni. Ǹjẹ́ bàbá dàgbà? Ẹ̀ dá mi lò. Tá a bá dàgbà kó látàn sí pípí àrẹ̀kárẹ̀. Ṣé wàá dà wọ́n tán sara Americas? Alájàgbà tán sara Mahad. Àbálàgbàjì náà tán síbi tiẹ̀. Ẹ̀yin tẹ̀ ń ṣe eré pé ká ìwòlẹ̀ tán sí. Onítẹ̀sí mòlídì tẹ̀ ń lòde tẹ̀ ní láàrin ẹ̀sẹ̀ pàkàlẹ̀. Ọwọ́ fẹ́ gbọ́n títì. Ẹ wá ka fìdájọ́ lórí tí ò pé. Wajida wajudiga di. Bàbá Adébàtà kan náà bàbá Mufti ó wà lọ́mọ ẹ̀ náà. Ìyẹn sọ máa ń ṣe gba bàtà ní installment. Òde àkọ́kọ́ náà ní ẹtí kó lọ. Bàtà easy buy. Easy buy. Wajida wajudiga di. Ẹyin lọ ní wọ́n sọ̀rọ̀ kẹ́. Sa'id afid wazid. Tawakkal watub. Wajida wajudi jadid. Wasa'id afid wazid. Tawakkal watub wasiduk wakabbir waqum wasumi. وهلي وصلي سل وصلي وزن وصن وأنذر وبشر واستنر سر وزور ودمي وجدة جدة وجود جديد وساء àkọ́kọ́ rẹ̀ ó ní gbìyànjú. wàjídà. Sókọjá mi tí bàbá rẹ̀ mọ̀. Bàbá rẹ̀ ti ṣerú àwọn kan tí wọ́n ṣerú wọ́n náà. Wọ́n ní ìrìn mẹ́ta ètò òsì wọ́n síríọ̀sì ní mẹ́rin lógún àmọ́ ta. Sọ pé yàrá tàbá rẹ̀ ti tá ní ìwọ́n náà tó ń ta bọ̀. Ọmọ rẹ̀ ló tó dogun rẹ̀. Tọ́lá ọmọ ọdún mẹ́rin rọ́bà ní sàká ó dì rẹ̀ kẹta ní olórí ibú ni.
ọ̀tọ̀ pàdídà. ọ̀pàdídà. ọ̀pàdídà. wajidda wajud. Jude. Gbogbo tí a bá wá rí ìwọ náà lè fún yẹn. Lè fún yẹn. Ẹ fún yẹn Mẹ́kà. Ẹ fún yẹn ní múra ẹ̀rọ ọkọ̀ fún yẹn. Ẹlòmíì ló wò pa Mẹ́kà jẹ́ rí mi ní kí lọ sọ̀rọ̀ sọ̀rọ̀ tó fẹ́ lọ tó mú. Àbí. Wọ́n á júwe Mẹ́kà. Bàtà lọ́wọ́ mú ẹlẹ́ẹ̀kejì dánú sọ̀rọ̀. Allahu Akbar. Àwa wà kiri àwọn ẹnìkan owó sọ dúdú. Àṣé ó yẹ kéèyàn lè fún àtúwà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ní nǹkan. Ẹ má jẹ́ àtàrà wa ikú tó bá pa ẹni tó ní owó tó lọ́lá ó láhùn ni. Ó láhùn ni. Ó láhùn ni. Ẹ̀yà àfọ àti ẹ̀bẹ̀rẹ̀ sí ní láhùn ẹ̀. Ọ̀nà jálà ni wọ́n fọ́ lódìdí màálù, ọ̀bọ bíbọ̀, ọ̀sẹ̀ sísè, ọ̀yẹ̀ yíyan, gbogbo òfun lọ jẹ, àgbàtí gbogbo rẹ̀ yàgbẹ́ níbi ìdí òsì tẹ́ wáyé wá jẹ. Ẹ wọ́n mọ bàbá ìwọ̀n tẹ̀ ń kó ká, ẹ̀wà gbádá lọ́rùn wọn, ẹ̀jẹ̀ àníkẹ́ni wọ́n ni, ẹ̀wọ̀n tẹ̀mí náà ń kó ká, ẹni bí mínísítà. Ẹ̀yà àfọ àti ẹ̀kọ́ ọmọ ká tó níbi àjẹkù ẹran, ayé ò yẹ yín. Ayé ò yẹ yín. Ẹ má jẹ́ àtàrà wa, ayé ọmọ kí ó là á kọ́ ọjẹ́ kájọ́jà ayé ọmọ wa. Allahu Akbar. Ìwọ̀n tó ọmọ kí Yorùbá yàn, ọmọ rẹ̀ ó dà wọ́n. Ta ni ó ṣe kí ni mo fọwọ́ rẹ̀, ta ni ó ṣe kò lọ fún. Bàtà Yorùbá ọmọ kí wò dá ọmọ rẹ̀ dúkìá rẹ̀ nìkan lẹ́wọ̀n mánéjì kò níbi tí ó lọ. wajudi jadid. 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 Ntọ́ ọba ńlẹ̀ lọ rìfáìnì ẹ̀ lọ sọ́dọ̀ tún. Sọ́dọ̀ tún. Bàbá ẹ sọ kí ó dọ̀ tún. Sọ́dọ̀ tún. Ìpàkì olójú dà. Kí ló dé ẹ sọ kí ó dọ̀ tún. Kí ló dé ẹ sọ́dọ̀ tún. Kí ló dé ṣé dandan ni ká múra bí olùsí kí ó tún bá fà ní ẹni. Àbí. Níbi táyé dé ọtún àwọn bàtà dẹjá bàtà táyà mọ́tò tábìlì kan ò lè lògbó nǹkan sí ọ. Ẹ má sọ yẹn fún wa ìsọkúsọ. Ìsọkúsọ. Ìyẹn gbọ́dọ̀ mú kí ó wù yẹn ké. Gbogbo àgàtà kórè ìsáàfù kọ. Lápapọ̀. Ló mú kí wọ́n máa mú ọmọ dókítà wá dọ̀ wá nísìn. Bẹ́ẹ̀ni. Ní ọmọ lọ́ọ̀yà wa ní èké because mo ti bá ọmọ Amẹ́ríkà ọmọ wà lọ́dọ̀ mi ọmọ UK wà lọ́dọ̀ mi mo ti bá rẹ kólé mo kólé. Mo dé mọ yẹn pé mo ti bá rẹ lọ l'Amẹ́ríkà ní ìlú lọ́fà. Yóò wá dákẹ́ ẹnu rẹ. Bàbá rẹ náà ń wo mi náà kan ní ìsìnkú tó wà. Lọ́dọ̀ bá sì fẹ́ kọ́ olówó lóyìí, ó mọ̀ síbi pálọ̀ bí méje. Yóò àwọn ẹ̀rí ìkẹ́kọ̀ọ́ kan tí ò papọ̀, ó fẹ́ kọ́ lóyìí nù. Kó lè mọ̀ pé kéwú kú òlósì. Ó kú òlósì. Ní kọ́ mọ̀ láwọ̀ létí àwọ̀ fọ́láwọ̀ tí ò wọ̀ wá. Ra àga fúnra alága. Fúnra alága. Ẹ bá ogun ọdọ́gba. Bá ogun ọdọ́gba. Ọwọ́ àti àwọn ọmọ ìlú. Ẹ̀tọ́ wa láti ní ìwà tó ìdí rẹ̀ wá là wá sẹ́jẹ̀. Kò ní wá mọ́. wajudi jadid wasaid afid wazid tawakkal watub wasiduk. Bàbá tẹ́ bá ń bọ̀ sóde báyìí ṣe máa ń wò yìí. Inú mi máa ń dùn ní. Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ àfáàní. Ẹ dákun àwọn tá a ṣe wá lò ọlọ́pàá tó tẹ̀lé mi wá tó mẹ́rin márùn-ún. Ẹlòmíì wá ń kùn ó là ń kọ́ ọlọ́pàá ká iṣẹ́ ọwọ́ ọ̀mọ́. Ṣé ìsúdẹ́sì náà mọ́? Àbí. Ní Sàwọ́dí ṣé ti sùrẹ́mù náà mọ́? Láyé ìfọkànbalẹ̀. Ní o tí ì dáa fún ọ. Àbí. Àwa lọ nu gbọ́ akómò kó lọ ẹ̀ ń bu àmọ́ àti ẹ̀kọ́ wọnú mọ́sálásí kọ́. Abẹ́ ẹ̀ lọ Mẹ́kà. Ẹ̀ lọ Mẹ́kà. Tí o gbọ́ mọ̀ kírun tó wọ́n dùn ó. Mo ṣe dàbálẹ̀ kó kírun mi wá. Mo lè rí ọ̀gá wọn mọ́ nísìn. wajudi jadid wasaid afid wazid. Báwo bu àwọn lọ Mẹ́kà? Lọ Mẹ́kà. Tọ́lọ̀ bá náà. Mo pọ̀ mẹ́rin márùn-ún là ń lò. Ẹlòmíì nínú 60 nínú wọn. Bẹ́ẹ̀ni. Tí Sùdẹ́sì bá ń bọ̀ bẹ́ẹ̀ tẹ̀lé rí láàrin àwọn tí ń sọ. Jẹ̀mọ́ ayé wa dá kọjá kápá tètè rẹ̀ èyí tí wọ́n ń bí pọ̀. A máa kún aká. Ọmọ agbọ́ ti kú yọ̀rọ̀ àwọn ò lè jà. Wọ́n tó lè jà nù. Bí o bá sọ ọ̀nà ta ni ó béèrè rẹ̀. Ta ni ó béèrè rẹ̀? Sọ́mọ ẹ̀kọ́ ń bẹ̀rẹ̀. Bàbá àwọn náírà márùn-ún èèyàn gbọ́dọ̀ bá wọn rìn. Gbọ́dọ̀ bá wọn rìn. Tọ́ba ti bá ní ọ̀ní dé èèyàn. Àkọ́kọ́ o. Alákọ̀ọ́kọ́. Ẹ dá mi ló. Alákọ̀ọ́kọ́. La tas'afanna khamsa. Wala tuhadithuhum. Kò tí ẹ gbọ́dọ̀ bá sọ̀rọ̀. Tas'afanna fasiqa. Wọ́n bá kòkì sọ̀rọ̀. Ẹ má tẹ̀lé mi ti jẹ́ kòkì. Ẹ tẹ̀lé mi. Kò ní sọ tó dáa kọ́ ọmọ làkejì. Wọ́n tọ́ bá mú lọ́rẹ̀ tiẹ̀ náà bàjẹ́. Ẹ gbọ́n tí mo wí.
ẹni ta tó ní pòkì. Tátún ní pòkì. Orí tó darí yóò yìn wọn ni. Yóò yin wọn ni. Tó bá rí ọkọ̀ rẹ tó ṣe tọ̀lé rẹ̀ mọ́tò tí ò ní pátì. Tí ò ní pàtì. Àdébù kan ní wọn rí jẹ. Bí lè ṣe dá tó ọ̀daràn sí ràṣìràṣì. Kò sì ní ra smoke kẹ̀kẹ́. Bẹ́ẹ̀ni, tí o mọlé adódórí. Kò mọ ní adólórí. Lè má rí. Àwọn tó wá pa iná ní pòkì ni wọ́n. Pòkì ni wọ́n. Iná ní hóró fi dúró ní akọ̀lì. Ọmọdúnrún àbí kéré láyé. وترى اللئيم Mo tún fẹ́ bẹ̀rẹ̀ o. إذا تقطع أصله Wọ́n ní ta lẹ́ni àbùkù láyé. Naam. يخفي الجميل Dáadáa tó o bá ṣe kò ní sọ. ويظهر البهتان. Ibi tá a kù sí ní ọmọ sọ́kà kiri. Tí o rán ọmọ nù. Ẹ̀yà wọn ní náà. Naam. Ẹ̀dá mi ló mọ̀ ni. Ṣé ẹ fẹ́ dẹni àbùkù? Ẹ̀yin obìnrin ẹ dáhùn. Ọlọ́sìn ní jẹ́ ẹ̀dá. Ẹni kí ni ẹ máa ṣe? Má sọ ẹjọ́ tó kọ rẹ òrùwọ̀ bẹ̀ fílẹ̀ máa láti jẹ́ tó rán ọ ní Mẹ́kà. Allahu Akbar. Alájà jẹ́ ń tọ́ ní ìrànyìn ẹ̀ tí ì gbé mẹ́ta. Ẹ tí gbé mẹ́ta. Ìwọ náà là kọ́kọ́. Òdòdó lọ gbọ́. Gbogbo obìnrin tí ò bá sọ dáadáa ọkọ rẹ ti ń ṣàìdá ọmọdé ò ní pàṣẹ láyé. Allahu Akbar. Ọ̀ní òrùwọ̀ bẹ̀ fílẹ̀. Ó ti ẹ̀ka jẹ́lé ẹja lẹ̀ rírà. Ṣèbí ń sùn tí ó lóru. Ẹyin náà tó ń sáfìsì rẹ̀. Owó rà. Èyàn kẹ́ fún lọ́wọ́ tí ò sí sáfìsì rẹ̀. Ṣé o sáfìsì ni? Ẹ̀yin àfẹ́ ní náà. Naam. Ẹ kò ní di pòkì. Ẹ kó díẹ̀. Ẹ wọ́n máa sọ pé olówó mi kò mú ilé ọ̀dọ́ ẹni tí ń ṣàdúrà fún. Ó ti mú ọ̀nà tó ọjọ́ pa náà lọ́dọ̀ ọmọ ọ̀dọ́ rẹ̀. Ẹ ṣe ń fẹ́ ní tí ẹ mú ilé ọjẹ́ nílé rẹ̀. Ẹ fẹ́ lálùbáríkà. Ẹ̀fẹ́ lálùbáríkà. Àtẹ̀yẹ ọmọ kéwù pòkì. Ẹ̀ Tẹ́ ń fóònù kọ́sítọ́mà fún àyìn pé àmọ̀ dé ìrówó. bẹ́ẹ̀ni ó padà lọ lẹ́yìn. Àwa náà là ń ṣe é. Nínú ẹ̀fọ́ fún yẹn nọ́mbà o. Ó ti di àgbákò ti di ayé nísìí o. Ọ̀rẹ́ sì sọ̀rọ̀ mú lọ ní ọ̀rẹ́ tí ń sàánú rẹ̀. Ìbàjẹ́ rẹ̀ ní ìrọ̀sọ́ mẹ́. Anísùkù ní lọ fún yín. A lè rí tán, a lè rí kú. Ń da tàdá àsómi ni. Gbogbo nǹkan tẹ̀ ń ṣe láyé. Bàbá ni Ọlọ́run rí. Allahu Akbar. Lára àwọn òkè ẹni ta ni. Tátún ni. Wọ́n máa sọ ẹ̀dùn ọ̀pẹ̀lẹ́ sì mọ rìkọ́ọ̀dù ẹ̀. Kò lè dá fún láyé. Allahu Akbar. Fóònù tẹ̀mí ń lò níbi tó ní agbára dé. Tí bá ti pè ọ́ bá tó wá ti fẹ́ mọ rìkọ́ọ̀dù, yóò wá sọ fún mi pé wọ́n ti ń rìkọ́ọ̀dù ẹ̀. Mo wá kan mo sì rí bó ṣe wọ́n tó. Ọ̀ lè rí mi gẹ́ẹ̀tì náà. Tó lọ wọ́n náà lọ àṣírí òtútù. Sílẹ̀ tuntun. Ẹ̀yin mùnáfíkì. Mùnáfíkì. Táàmù tẹ̀yẹ̀ nífun. Bẹ́ẹ̀ sì ni àṣà ni máa sọ̀rọ̀ sígi. Àbí. Ìyẹn náà làá sọ̀rọ̀. Ìyẹn náà bá sọ̀rọ̀. Ìyẹn ń sọ tinútinú rẹ fún ọ. Wọ́n sì ń rìkọ́ọ̀dù ọ̀sẹ̀ lọ gbé fọ́tà. Òkè bọ́tà. Ìwọ́nu ọlọ́ọ̀nù. Ẹ ní sàmínú. Ẹ ń ṣerú ẹrù. Orí bá ti. Ẹlẹ́ẹ̀kejì kí láì sọ máikrófóònù lẹ̀. Naam. Tá a gbọ́dọ̀ bá sọ̀rọ̀ ẹ́. Àgbọ̀dọ̀ bá sọ̀rọ̀ ẹ̀. Lọ́ọ̀tọ́ sàbẹ̀ nà ìbákìlà. Ẹ dákun ẹ máa gbọ́ mi. Ẹ gbọ́dọ̀ bá àwọn sọ̀rọ̀ ẹ́. Àwọn. Torí ahun yóò ṣe mùsíbà fọkàn yìí. Allahu Akbar. Nǹkan méjì ní ibi jọmọ rẹ bàbá kọ́ sílẹ̀. Bẹ́ẹ̀ bá láwọn yóò lójú kòkòrò. Yóò lójú kòkòrò. Bẹ́ẹ̀ bá lójú kòkòrò yóò láwọn. Yóò la àwọn ìtàn ìbí kan lẹ̀. Ẹ gbọ́ abẹ́rẹ́ dáhùn. Yóò tẹ̀ mí. Àwọn mùsùlùmí ló kó nílé rẹ̀ wá. Ṣé mufti diyar. Àmín. Tí bàbá mi àní ẹ lọ́jọ́ kó tì í. Lọ́jọ́ kó tì í. Mufti mi nù. Jàmá. Gbogbo wa gbọ́dọ̀ má fẹ́ràn yìí. Ẹni kí nìdí? Kí nìdí? Bí tí ẹ ti gba láwà ní kò sí dojú ìjà kọ. Bẹ́ẹ̀ni. Bí bá yóò gbà nínú òní sófin. فإني رأيت البخل يضري بأهله. Ẹ dákẹ́ kọjú sí mi. Ẹ kọjú sí mi. Má bá àwọn sọ̀rẹ́. Ahun wọ́n bá sọ̀rọ̀ ẹ̀. Ọmú ìyàlọ́lé àná wọ́n ṣàdúrà ọ̀dẹ́lẹ̀ kejì ẹ̀kẹta. Kò sì dédé kó yé ọ sí ẹ mẹ́jọ lọ ní papọ̀. Bẹ́ẹ̀ni ẹ lọ lọ́tọ̀ọ̀tọ̀. Kódà ọmọ kẹ́mi náà wà ní. Mo ti mọ fẹ́ni tí ẹ bá tọrọ fún mi kó sáà máa náwó. Bẹ́ẹ̀ni. Wọ́n sì máa ná wọ́n lè lóko àwọn ọmọ kéwù bàbá àsọ̀bọ̀ ti ń tú ẹ̀ ní owó láyé. Àmín. Ẹ̀yin ọmọ kéwù.
àwọn akọ̀nà àfáàyè dèdè kó ṣe mọ́jú ẹ wá káwọn gbéra pé ẹ sàgbà rẹ̀ ẹ padà sí àkàrà ọmọkùnrin ọ̀la fúlọ́lá lọ́tà àti bí ọmọ màlúù ní ti sẹ́gbẹ́ ẹ̀yẹ ẹ̀sìn wọ́n pé kí méjì lè wá àtìyàwó àfáà rẹ̀ ọ̀ọ́dẹ dájọ́ ìkú ó ti fẹ́ ẹni tó jù ọ lọ ètò dákẹ́ mẹ́rin gbogbo wọn àfáà yín lẹ̀ ńlá kọ́ ọmọ lórí ọ̀dà akọ́yìn náà fẹ́ kí wọ́n sin ọmọ yín lọ́la tí wọ́n ń gbọ́ ẹ láàrún wà gbogbo nǹkan là ń fowó ṣe lónìí láàtò kánópì àlọ́ fowó ni ọmọ kí òde kọ́ ra láti sin àfáà náà torí náà ń jẹ sàárì kó dé bá gbà wẹ̀ káyìn kí wọ́n gbàdá wọn gbà tó dé bá bẹ̀rẹ̀ sẹ́ńtì bẹ̀rẹ̀ program ọmọ kí ó ṣe máa díje irú aṣọ àfáà. ẹ má bọ̀ mú kọ̀ sọ̀rẹ́ o bàbá mufti tẹ bá láǹfààní àti pé ta ló mọ̀gọ́ ẹbí mi ta ló mọ̀gọ́ ẹni tí ò ronú tí ó sì láyé ó wá sọ kó bá ṣe mẹ́sìkì bàbá fún ní 250 ó ní ẹjẹ odò ń dá mi lọ́rùn ẹmú mi sọ níbi iye yìí tí wọ́n pa nínú mi point and kill ẹ dákun bóò ni ó ti lágbàríkà ẹ má bá òmùgọ̀rìn ẹni tí ò yẹ ara ẹ̀ wò. bàbá nílé kéwù ẹni wà yúnífọ̀mù yìí wọ́n ní mọ́sálásí ẹ̀yìn àfa ńláńlá ẹ má ṣe òmùgọ̀ ọjọ́ alẹ́fẹ̀ béèrè tẹ̀ fàárọ̀ sí. wàlá tasahab akhali jahali. ẹ wá ń sòmùgọ̀ ẹ ń rí owó aláàlú èkó tó ń sanwó wàhálà tẹ̀ ṣe sẹ́yìn fàṣẹ́nisẹ̀ ẹ̀ ń sọ̀ ni. وإياك وإياه أنا كارو لا تصحبن قاطع الرحم سيما جيبو gbogbo láti wá sí máa jákun mọ̀lẹ́bí tẹ́mọ̀ bá rìn ló bá ti ń jẹ́ ọgbọ́dọ̀ nígbà gbogbo àmàkùnfò síbẹ̀ ní kẹgbẹ́ ni ولا يستوي في الحكم أبدان واصل السابقون الأولون. نعم. bàbá lábàtì kí ló dé tá a ju àtò lọ mọ́ àfàwọn ẹni ẹ̀sà wọ́n ní àkọ́kọ́ káànù máa ní jihad yakhafuna àwọn ẹni sáájú tẹ̀ rí pẹ̀lú kí wọ́n ń gbìyànjú bàbá mufti ẹ̀yin àfáà mi ńláńlá bí ẹ ti dààmú tó ti ń fa sáká ọmọ ò lè dúró mọ́ ìyẹn sọ̀rọ̀ bàbá tó bí mi mọ́mú ṣe bàbá mi àgbà tí fi dàgbọ́ lọ́wọ́ wọn máa ń ka tẹ̀síwá báyìí ni wọ́n gba tẹ̀síwá owó wàá dúró mọ́ tòró ti mọ owó náà náà aflaha zahiduna wal aab. nínú bàbá náà ti ń sẹ̀mí wọn kó lọ́la àbárí ẹ̀láwọ̀n àti sí Adam ni ẹ̀dá mi ló lẹ́bàá tó tafsir ẹ̀rí pẹ̀lú ti bàbá ni ẹ̀dá mi ló dáadáa àbí òjò tí wọ́n ní ẹgbàgbé àáfàá kì í gbé ojú inú ní máa gbé kọ́ni yìí tẹ́ fi àáfàá yẹn sojú alákòsí ni sí àárí mi ló fẹ́ pa ọmọdé yẹn fi tẹ̀ yá. ẹni tó kí lánàá torí kò fẹ́ kí ní kí àbùsí lójú yẹn ọ́ abínú kó àbáyà nínú àlọ́ fẹsẹ̀ kọ́tọ̀ ṣubú ṣé bá lọ kí lánàá mọ̀nàfíkì ni ọ kí lọ́ọ́ yóò súnmọ́ mi dákú ẹ gbọ́ àwọn tá a tún gbọdọ̀ bá ṣe tá a gbọdọ̀ bá ṣe tẹ̀ bá bọ̀ ṣe yóò dààmú jìnnà bàbá tẹ̀ ń bá lóògbà ní ẹbẹ̀ náà kan lóògbà pẹ́ ẹ̀gbọ́n tí mo wí torí kí ni bá a ṣe pọ̀ tó yìí ẹnìkan tó lọ ní ogun àjọ náà dájú fún ti ṣé bẹ́ẹ̀ kọ́ ẹ̀dá mi lónìí ẹlòmínà sọjọ́ àbí ó da àgbàdo tá a di ògbé ọmọ ló ṣí ọ àjẹ ọmọ adìẹ wọn gbé gbogbo ẹ̀ látọ́lọ́ wọn bá kún lọ́wọ́ kò lè pèlè kí wọ́n dá lóhùn
torí èyí ẹgbẹ́ kọjá kẹ́ máa lu ọpọlọ wọn lásán lọ lọ́dọọdún ibi tẹ́lẹ̀ lò tẹ́lẹ̀ kò gbà yín ó fẹ́ ya ó ń gbìn ibi ìlò tó lè gbà yàn má. Àmín. níta àlùbáríkà. Àmín. kó lọ́dún ni ó di bàbá yìí ti lọ ọlọ́mọdé òṣèlè báyìí. Àmín. àdúgbò sàmì. Àmín. sàmì dáadáa tó. وقاك الله من فتن الزمان. bàbá wí tí n bá rí ẹ tó ga gẹ́gẹ́ bí bàbá wa báyìí èmi bẹ́ẹ̀ kí n kọ́ sí wọn ọdún tí mo rìnrìn àjò àlàáfíà ayé òfin adénúfà ẹ̀jẹ̀ sọ́nà ẹ̀ má pa wá o ṣe rí bá kan sí mú ìlú ọ̀kan o ẹ̀ má pẹ́ ń gbádùn o ẹ má dé bò jí ó yá o tẹ́ ń jà sí olóríire orí ẹnìkan má kàkó tí ìrànlẹ́ dúró àsìkò tiẹ̀ náà ń bọ̀ bàbá ọlọ́run dákun mọ́ jẹ́ tẹ́. Àmín. kódà lọ mọ́ dàrẹ́ sí ádámù rú. Àmín. tó lára kan sí wàhálà ni bàbá ṣé mo kúrọ́ bàbá ní wọn mọ̀ pé tèmi ni ọ̀nà sì nǹkan tèmi náà ni bàbá. ومن كل المصائب والتباب. ẹ̀dọ́kọ̀ ẹ̀ náwó fún bàbá. ومن كل المصائب والتباب. tí ń ká mi lábá bá tíráfù báyìí tí bá wọlé wa lọ́kàn wọn ni ọlọ́run ẹsẹ̀ ìgbòho ọ̀rọ̀ tí ó ṣẹlẹ̀ nísìnyí kí lè ń sọ yìí gbàdúgbò bá kún ọjọ́ tẹ́lẹ̀ ẹ̀yẹ́ ńlá bá lọ ọjọ́ tí ó kún wọn ọjọ́ kejì ẹ̀ nírẹ̀ yẹn mọ́ bẹ́ẹ̀ ọlọ́run jẹ́ agbé níbi tó ga. Àmín. yóò ti nínú bàbá. وقاك الله dákun tẹ́wọ̀ rẹ̀ dáadáa. من فتن الزمان. bàbá ẹni wo nínú gbà. ومن كل pàtì. المصائب والتباب. mo fẹ́ wí lẹ́ẹ̀kẹta ni ọ̀nà ọmọ tàyín lókìtì. إذا ما ṣílàfáàní. مات مثلي. ọmọ mi ní oníwà 100,000 yìí nínú bàbá ọ̀kárì ọ̀là àlùbáríkà. مات شخص ọ̀kárì. يموت بموت خلق كثير. yẹ́mu yẹ̀rù fọ́ọ̀tì ti bẹ́ẹ̀ ké. bẹ́ẹ̀ni ogún tí bàbá jẹ lò. ogun tí mo jẹ́ nù. وأنت تموت وهدك ليس يدري. bàbá ó wọlé kò lè jáde apá àtẹsẹ̀ sí pé kò ní tọ́ sí pẹ̀lú ògbọ́n náà. موتك لا kódà ẹ ní yí lórí. ولا الكبير. wọ́n mọ̀ níbò ogun Ìlọrin ara ogun Ìlọrin náà tún nìyí. bẹ́ẹ̀ni. ẹ ní sí òkò. وقاك الله alasẹ ẹ bàyìí náà bá mọ̀ níbò. من ẹ bá فتن di sẹ́yìn mọ̀tápà gọ́ọ́rọ́sọ. ومن كل مصائب والتباب. ولا تجعل Tani wa kó agbàgbà kó Alfulani. يعيش إلى الحراري. ọmọ mi múlòkọ. ولا تجعل تبارك مولانا حي قيوم دائم جل 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 تبارك جل تبارك مولانا حي قيوم دائم جل تبارك مولانا حي قيوم
tabaraka